Alhamdulillah wa salatu wa salam ala rasulillah amma ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Yóò wù mí kí fídíò yìí kó mọ́ ju bí 5 minutes lọ. Kọ́lọ́n kó jọ kó síbẹ̀. Fídíò tí mo drop láàárọ̀ nípa ọ̀rọ̀ Lárúbáwá bàbá. So, ìfẹ́ mọ́ sọ̀rọ̀ bàbá kìíní kankan mọ́. Ìkan àwọn àgbàlagbà wọ́n pè mí. Èèyàn dáadáa ni wọ́n, kọ́lọ́n kó jọ wá sí dáadáa fún wọn. Àwọn ni àwọn èèyàn yìí pé kéèyàn fi wọ́n lẹ̀ nǹkan kan. Wọ́n dẹ̀ ìfẹ́ sọ nísìn. Ó dà táìmù tán pè mí kan sọ̀rọ̀ yẹn gan. Mo ti ní nǹkan kan tí mo fẹ́ sọ. Bro kìí ṣe tí mo fẹ́ sọ ń sìn. Ọ̀tọ̀ lè tí mo fẹ́ sọ ní táìmù yẹn. Ó dẹ̀ lọ́rọ̀ kan mo fẹ́ sàlàyé. Mo lè tíjú wọn. Mo tíjú ọlọ́mọ lára mo dẹ̀ pé jẹ́ kí n yọ̀ǹda rẹ̀. Tí wá ní pé afẹ́ ṣe kí ni afẹ́ sẹ̀sìn ni. Bó mo wá lọ ní wípé ìgbà tó wá di ní bí ọwọ́ alẹ́ kò tí ì lè ju bí 10 minutes to something minutes lọ sísìn. Ẹnìkan fọ́ọ̀dù fídíò kan sí mi. Mo wá rí kan náà àwọn ọmọ bàbá yẹn. Ìfẹ́ mo sì sọ ọba kìíní kan náà. Tó ń sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Lárúbáwá ana muz'idun jiddan bi ru'yati ashya la astati'u an asifahu. Ó wá ní mo sọ̀rọ̀ nípa pé hu yìí kò yẹ kó jẹ́ hu pé ha ló yẹ kó jẹ́. Ó sọ̀rọ̀ oríṣiríṣi ó bú mi ó sọ fún mi ò nítumọ̀ sí mi. Gaskiya kò nítumọ̀ èmi inú mi ó dùn tó bá lè proof tí mo sọ right tó bá proof mi wrong tó bá proof tí mo sọ pé wrong tó bá proof right mo follow tell mi bele ore bura ma gbà kò nítumọ̀ sí mi tó bá padà sọ wípé mo wrong àǹfààní ni ó jẹ́ fún mi tí mi mọ̀ tẹ́lẹ̀ mo ti mọ̀ nìyẹn kódà kó jẹ́ pé mo sọ pé tẹ́lẹ̀ kò lè rí bẹ́ẹ̀ láíláí ó wá padà sọ nǹkan kan mo dẹ̀ rí pé ó rí bẹ́ẹ̀ èmi máa gbà yóò bu ìkún mi lọ́dọ̀ àwọn èèyàn ni kò lè pẹ̀tẹ̀ bá mi ìyẹn mo wà very very sure of it kò sábúrú nu kẹ́yìn mọ̀ nǹkan kan sọ pé bó ṣe rí lélẹ̀ kó dẹ̀ gbà ṣùgbọ́n nǹkan tọ́mọ yẹn ń sọ nínú fídíò yẹn brother wa yẹn tó ń sọ yẹn kò correct láti fi proof hu yìí pé àṣìyá yìí o alẹ́ ló lè lọ pẹ̀lú kíni o kó lè lọ pẹ̀lú hu mo rò pé yé alákọ̀ọ́kọ́ nǹkan kójú 5 minutes lọ máa rí pé mo ṣe kó sún àṣìyá yìí jamaru ni plural ló jẹ́ fún kíni o ṣe on mo mú sílẹ̀ sàlàyé kápọ̀rọ̀ kí o sí kí o mo fẹ́ káwọn everybody náà gbọ́yé ṣe rí jamaru plural ló jẹ́ fún kíni o ṣe on nínú èdè Lárúbáwá sí lélẹ̀ yìí tó bá ti lè jẹ́ jamaru tó jẹ́ plural fún nǹkan tí ò bá kí ń ṣe èèyàn tó jẹ́ gbọ́yé lóla ápìlì tẹ́ ẹ bá ti fẹ́ lo pronoun fún obìnrin lẹ́lò wọn láti sọ wípé ha náà gbọ́dọ̀ lò torí ha yìí ló represent kíni obìnrin eléyìí hu yìí ọkùnrin ní represent sọ pé ha náà gbọ́dọ̀ lò wọn gbọ́dọ̀ lo kíni o wọn gbọ́dọ̀ lo hu ẹgbẹ́ mi ṣàlàyé gan ìdíwò nínú fídíò tí mo ṣe mo kàn fẹ́ rajà ìwọ̀n pé akíní yìí nǹkan káwọn ẹ̀dẹ́ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni nígbà dẹ́ mo ṣàlàyé fídíò mo ti sọ mo ní pé tí n bá tíjú àwọn bàbá wa yẹn fún tí mo rí wípé tá a bá sọ ìdá ojú èdè Lárúbáwá bulẹ̀ ni èdè Lárúbáwá yìí sí náà rèé la fi ń tú Kùránì wọn la fi ń tú hadith àníbà Muhammad sallallahu alaihi wasallam tá bá wá dákẹ́ bí ìgbà téèyàn jàǹbá ìmọ̀ ni ẹgẹ́ tí ń sìn ìmì interest láwọn kíní yìí mọ́ torí àwọn tí kọ̀ọ̀kan sá òun wá fẹ́ proof wípé ó ló lè jẹ́ hu ká mọ̀ lò ha ẹ̀dẹ̀ mọ́ gbàgbé mo ní ha náà gbọ́dọ̀ lò torí plural ló jẹ́ fún nǹkan tí ò kì í ṣe èèyàn pé ha náà gbọ́dọ̀ fi represent rẹ̀ ha ló máa lọ bá ẹ̀rí tó wá mú wá ni mo ti ní problem tó bá mẹ́rin gidi wá ta sí rí èmi ó gbà ọ̀rọ̀ ìmọ̀ ní ọ̀rọ̀ ọmọ níwáyé tí mi ní gbà èmi máa gbà ẹlòmíì lè má gbà èmi o Abdulhakeem Mudaththir kí ó rí ọ̀rọ̀ àtàkọ̀fì tẹ́mi kẹ́kọ̀ọ́ ní sàkọ̀fì lọ́dọ̀ fáwa o mọ́ sí kọ́ wa oníkásí kí ni oníká gbà ó wá fẹ́ sọ́ọ̀dì ẹ̀mọ̀ yìí ẹmọ bọ́dì sí yìí o ó ní kan nínú àwọn àfọ́ onínáwù tó ń bẹ́ nìkan sọ̀rọ̀ ó wá fẹ́ sọ pé kó lọ mú sọ̀hífà bó sọ pé kó gba sọ̀hífà ni mi ìrántí kí sọ yẹn dáadáa ó wá ní sọ̀hífà sí re sọ̀hífà tó ń obìnrin lòun àhá lágbọ́dọ̀ lù fún táwọn fẹ́ lọ dọ̀míìlù fún níbi ipò bàtí ń ṣe tirẹ̀ yìí ni o tẹ́ǹdé o ó wá sọ fọ́mọ yẹn pé khudhu ó lo kíni fún ó lo ọkùnrin fún kíni o sọ̀hífà ọmọ yẹn wá sọ wípé khudha ló yẹ kó jẹ́ nígbà tó ṣe pé kíni o sọ̀hífà ni àfáà yẹn wá ní àrárá o nǹkan tí mò ń sọ ni alikitaabu ìgbà sọ̀hífà lè ro tẹ́ ẹ bá dẹ̀wò àti kitaabu àti sọ̀hífà ẹ rí i pé wọ́n lè lo kitaabu wọ́n lè lo sọ̀hífà fún àfáà yẹn rún ọmọ yẹn orun mọ́ bẹ́ẹ̀ ẹgẹ́ ti ní ìsìn láti jẹ́ kó mọ̀ ìpé kí ni o kitaabu mo gbà lérò ìgbà ẹmọ bí inú fẹ́ fi sàpẹ́rẹ́ kan ní ìsọpọ̀ orí bẹ́ẹ̀ fàfà yẹn bí kí nǹkan yíyan lọ́wọ́ kéèyàn wá rún mọ́ ibi tó tún correct náà òun làfáà yẹn fi lò bẹ́ẹ̀ ó dẹ̀ lọ ó mú mi rántí nǹkan kan tó ṣẹlẹ̀ sí àwọn bàbá wa Al-Wazir fi biladi Yorùbá lọ́dún kan ní Islahuddin wọ́n sọ kí sọ pé káwọn akẹ́kọ̀ọ́ mọ́ farabalẹ̀ pé àwọn nawọ́ sí mọ́tò lọ́jọ́ kan pé tílíkà ọmọ akẹ́kọ̀ọ́ kan àwọn nawọ́ sí mọ́tò lọ́jọ́ kan pé dálíkà ń sèrè ọkùnrin náà máa ń lò fún wọ́n dẹ̀ nawọ́ sí sàyárọ̀ tó jẹ́ mọ́tò obìnrin lòun iṣẹ́ ìdíkan sọ pé tílíkà ọmọ akẹ́kọ̀ọ́ kan wá sọ pé àhárọ̀kùn la tílíkà wà lóye kan sọ pé mi ò gbá mọ́tò lérò o in tí mo gbà lérò ni dálíkà mọ̀rùkábù ó dẹ̀ lọ bẹ́ẹ̀ wọ́n ti lo ọkùnrin ní in tó ń túmọ̀ sí kí ni o mọ́tò but Waziri ò gbọ́dọ̀ sọ wípé wọ́n gbọ́dọ̀ sọ pé dálíkà sàyárọ̀ torí pé wọ́n ti sọ sàyárọ̀ lẹ́nu wọn náwọ́ ni àìtí ìsọ yẹn wọ́n lè jẹ́ kán sọ wípé àlìmọ́rúkàbù ni mo gbà lérò kò kí ń ṣe sàyárọ̀ kọ́nà kó bá sí dára fáwọn afáwa Al-Wazir kọ́nà jáde pẹ́ lórí dáadáa so ó yẹ wọn pé dálíkà wọ́n sọ nǹkankan wọ́n sọ kí náà fẹ́ fi sí àti ìmọ̀ kí náà fẹ́ fi sí ọmọ yẹn ló bẹ́ bí ẹ tó sọ̀rọ̀ sọ̀hífà náà khudhu kò tí ìmọ̀ kí lẹ́ni yẹn gbà lérò tó fi lọ bẹ́ wọn ìgbà sọ̀hífà lérò alikitaabu mo gbà lérò ọmọ yẹn ló bẹ́ àfáà onínáwù ti ń sọ ògbọ́n sọ pé khudhu ó wá ní sọ̀hífà ló ń gbà lérò ó sì dákọ̀ sọ̀hífà kò ti rọ́ǹgì ẹgẹ́ ti ní ìsìn báyìí bẹ́ẹ̀ ni Al-Wazir ńgbà kan sọ wọ́n sọ pé dálíkà sàyárọ̀ wọ́n wulẹ̀ dákọ̀ sàyárọ̀ ọmọ yẹn tó bẹ́ ni náà wá ní dálíkà lè mọ̀rọ̀ kábù ni mò ń sọ sọ́dákọ̀ sàyárọ̀ wọ́n dákọ̀ rẹ̀ bàbá tí yín ti dákọ̀ àṣìyá ìgbà tó ti lè dákọ̀ àṣìyá kò sí nǹkan kan tó gbọ́dọ̀ lójú ha lọ àwọn ti dákọ̀ àṣìyá already
tó wáyé pọ̀rọ̀ kan náà ń sọ ọkọ̀ sọ pé tílkà wọ́n sọ pé tílkà ẹnìkan wá ní àzálìkà lẹ́kùn tílkà tí mo lò ń bẹ̀rùn ní tí mo gbàlérò rè kìí ṣe tí wọ̀ rò wí pé mo fẹ́ sọ ní tó mú wáyé àpẹẹrẹ ẹni tó ń bá yàn ron téèyàn fẹ́ sọ ni kìí ṣe tó kalẹ̀ ti sọ̀rọ̀ bàbá yín kalẹ̀ ti dákọ̀ àṣìyà kò sì sí nǹkan kan tán lò fún àṣìyà àjú kí n lọ wà lọ wá ní ẹ wọ́n lè gba nǹkan mi lérò fún nǹkan tán ti kọ́lẹ̀ bí kí n sọ nísìn wípé dá ẹ mọ́ gbọ́ kí n sọ wípé haza ẹ mọ́ gbọ́ kí n sọ pé haza báyìí kí wọ́n sọ pé haza ẹjẹ́ ló tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn pé haza ẹjẹ́ ń lo ìtí tó lè tètè tẹ́lẹ̀ ìtìbọ̀ kí wọ́n sọ pé haza mir samatun mo fẹ́ lo tápò gbajúmọ̀ ni o haza mir samatun sí àwọn kan tó bá kàdùrú sùlùgbà kó sọ pé sí kí ni o yóò ní kó correct ṣùgbọ́n tí bá tọ̀ sọ wípé ẹni ẹrù bí mo fẹ́ sọ̀rọ̀ pẹ́ńsù kò wá mọ́ tí mo fẹ́ sọ mọ́ ìwọ̀n wọ́n sọ pé haza wọ́n ní hazi ìlú ẹ̀kẹ́ máa ní ẹni tí mo fẹ́ sọ ní pé haza kọlamun mo lè sọ bẹ́ẹ̀ torí tí ìsọ nǹkan kan jáde bàbá yín ti sọ àṣìyá already ó ti jẹ́ ká mọ̀ nǹkan tó fẹ́ sọ wá ní ẹ wọ́n sì lè gbà sórí tó mọ́ sí ẹ̀yàn ọmọ yìí ni pé ẹ mọ́ rò pé kí ó sì wà bó ṣe wà nígbà kan bẹ́ẹ̀ sì máa ń rún tẹ́kàn máa yí nǹkan lọ́rùn kó dáa èmi o bí mo tún ṣe ń sọ yìí tí n bá rọ́ǹgì tó sì lẹ́rìí tí mi bá gbà kọ́lọ̀ bá bínú sí mi but ẹ̀sìn ní kíní ìyàgbọ́dọ̀ dákẹ́ ká máa wò yín ran ìntàfin tún Kùránì rí tàfin tún hadisi rí bẹ́ẹ̀ láti láwọn ọmọlé kí ó tà ń kọ́ táwọn náà rí nǹkan tẹ́ ń sọ yìí kí ló dé sí kó lè bá mi ọmọ pọ́ bú mi ò ń sọ gbogbo ẹ̀ kò ní ìtumọ̀ sí mi kò èmi lẹ́tẹ̀yìn ò lè bú láyé tí ó dùn kèé dùn mi èbú ò ní ìtumọ̀ sí mi ṣùgbọ́n yín tó sọ ìkò correct tó wáyé pàtó sọ wípé an àsífà hù tán sọ wọn wulẹ̀ tí ì sọ nǹkan tán fẹ́ lo hù yẹn fún kò sẹ́ni tí ó bá wọn jiyàn alẹ́sọ̀kọ́ bí a tán sọ ni wípé an àsífà hù an àsífà àmọ̀rọ̀ àlámọ̀rí wọ́n ti wá dákọ̀ umuru àṣíà tó wá náà lè lo mi mo ti fẹ́ sọ́jú báyìí lọ gẹ́sìkíá ni mi mo ti fẹ́ sàlàyé jù bá lọ mo bá lẹ́rìí tó yàtọ̀ sí ìtò mú àyẹ̀mú wa á kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ ni kò síbi téèyàn lè ti kẹ́kọ̀ọ́ tó wá kọ́ báyìí tí mi fi nígbà èmi ò bá yín lágídí pé tí mo ń sọ yìí ní tó yé mi lè ní ń sọ yìí ẹ̀sọ́ tó yé yín kẹ́yìn náà ẹ̀kọ́ rẹ̀ ti wá gbà ṣùgbọ́n ẹ mú nǹkan kìí ṣe ọ̀nà tó ń gbà mú wa yẹn náà ní tó ti dákọ̀ ó bá sọ pé ó lè túmọ̀ bọ̀ kó jẹ́ Assalamu alaikum warahmatullahi wabarakatuh.